Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 16 oṣù kẹsàn-án ọdún 2025. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Ìjọba àpapọ̀ àti Àtíkù Abubakar ti bẹ̀rẹ̀ sí ní sọ̀kò ọ̀rọ̀ síra wọn lórí ipò tí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí wà. Àtíkù ní níṣe ni orílẹ̀-èdè yìí ń yí nínú ìṣẹ́ àti òṣì lábẹ́ ìṣàkóso ààrẹ Tinubu àti tẹgbẹ́ òṣèlú APC. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àgbéjáde tí wọ́n ń fi síta wọ́n kàn ń tan àwọn ọmọ Nàìjíríà ni. Dangote ti sọ̀rọ̀ o, ó ní ìdásílẹ̀ ilé-iṣẹ́ ìfọpo òun ló fi òpin sí títò ní ilé epo láti bíi 50 ọdún lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìgbésẹ̀ dídá ilé-iṣẹ́ sílẹ̀ ni yóò mú ìdàgbàsókè bá ọrọ̀ ajé ilẹ̀ adúláwọ̀, kì í ṣe fífi ààyè gba gbígbé nǹkan wọlé láti ilẹ̀ òkèèrè. Ààrẹ Tinubu ti fòpin sí ìsinmi lẹ́nu iṣẹ́ rẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ méjì. Òní gan ni yóò tẹkọ̀ létí padà sórílẹ̀-èdè yìí. Àwọn ẹgbẹ́ bíi 70 lábẹ́ Nigerian Civil Society ni wọ́n ti fi ìpè síta fún ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè yìí láti ránṣẹ́ pé olórí ìjọba ìṣàkóso ìlú ò fararọ ní ìpínlẹ̀ Rivers láti wá jíyìn iṣẹ́ ìríjú rẹ̀ láti bí oṣù 6. Nílẹ̀ òkèèrè, ilé-iṣẹ́ ọlọ́pàá FBI ti fìdí ẹ̀ múlẹ̀ pé àrídájú tó fẹsẹ̀ múlẹ̀ lórí afurasí ọmọ ọdún 22 kan Tyler Robinson tó gbẹ̀mí Charlie Kirk lọ́jọ́rú ọ̀sẹ̀ yìí tó kọjá ti wà nílẹ̀ báyìí tí yóò sì fojú ba ilé-ẹjọ́. Ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Rivers ti wọ́gi lé ẹjọ́ tó wà níwájú rẹ̀ pé kó wọ́gi lé ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún ní kòpẹ́kòpẹ́ yìí. Ìròyìn amúlùúdùn lẹ́ẹ̀kan sí Ìrìdà Básì tuntun fìtàn balẹ̀ pẹ̀lú bí àjọ Guinness World Record ṣe fòǹtẹ̀lù gẹ́gẹ́ bí alásè tó ṣe agbada ìrẹsì tó tóbi jùlọ lágbàáyé. Ìròyìn eré ìdárayá, agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Victor Osimhen ti ṣetán báyìí láti padà sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray láti kojú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Frankfurt. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí lẹ́ ó láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.